lálejò mo kí gbogbo oníkúlùkù gbogbo wa. Ẹni tó ń bẹ nílé sọ fálejò, àlejò lọ sọ fárároko wípé omidan mi Tádé tún ti dé sórí àṣà tèmi tìrẹ. Èmi lọmọ wọn ní Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì Ìjẹ̀ṣà orí ìdí ìṣáná. Ilé lẹ́rán ọmọ wa tí mú lọ́rùkọ. Ṣèbí èmi lọmọ wa, ọmọ òbòkun, ọmọ ògèdègbé, agbógungbòrò, awádìí pọ̀npọ̀n lójú ológun. Èmi lọmọ orógun máyọ̀, èmi ọmọ arógun ṣẹ̀ṣẹ̀. Inú wa máa ń dùn tàbá rogun ni. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò wa, ètò yín àṣà tèmi tìrẹ. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àṣà wa, ìṣe wa, ọ̀rọ̀ wa, ìhùwàsí wa, aṣọ wa, ìtàn wa la máa ń sọ lórí ètò yìí. Lónìí, ibo ni mo kọ̀ lọ ta ni mo fẹ́ porí ẹ̀ lónìí? Mi ò porí oníkálukú, orí gbogbo wa ni mo fẹ́ pè lónìí. Kí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa lónìí? Mo fẹ́ sọ̀rọ̀ nípa àṣà, bí a ṣe ń sọmọ lórúkọ nílẹ̀ Yorùbá. Àmọ́ kí tó sọ kúlẹ̀kúlẹ̀ nípa ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ n sáré délé ajé náà, mò ń bọ̀. Lọ́lẹ̀ kan náà mo sọ̀rọ̀ nípa àṣà bí a ṣe ń sọmọ lórúkọ nílẹ̀ Yorùbá. Kò sí ohun tó wà lókè èèpẹ̀ tí ò lórúkọ. Olódùmarè tó dára gan, ó ní orúkọ. Òun la ṣe ń pè ní Olódùmarè. Òun la ṣe ń pè lólúwa wa, la ṣe ń pè ní Ọlọ́run tiwa. Ní Mùsùlùmí á pè ní Allah, Kristẹni á pè ní ọmọ Ọlọ́run, á pè lóríṣiríṣi. Àwa tìbílẹ̀ á pè ní Olódùmarè òrìṣà òkè nítorí pé gbogbo wa la ṣe kíni la lórúkọ. Kò sí ẹ̀dá tó wà lókè èèpẹ̀ lónìí tí ò lórúkọ tiẹ̀. Títí kan ẹranko lórúkọ, nǹkan tá fi ń jẹun lórúkọ, ṣíbí lórúkọ tiẹ̀, oúnjẹ tá ń jẹ lórúkọ, ìpara wa lórúkọ, aṣọ wíwà wa lórúkọ, gbogbo nǹkan tó wà lẹ́dàá alààyè yìí ló ní orúkọ. Báwo wá ni Yorùbá ṣe ń sọmọ lórúkọ láyé àtijọ́ àti ọ̀nà wo ló fi ń sọmọ lórúkọ láyé àtijọ́? Yorùbá bọ̀ ká tó sọmọ onílé là ń wò ká tó sọmọ lórúkọ. Báwo la ṣe wá ń sọmọ lórúkọ láyé àtijọ́? Tí a bá bímọ, bó bá jẹ́ pé ọkùnrin la bí, tó bá di ọjọ́ kẹsàn-án tá a bí ọmọ náà sílé ayé, à sọ lórúkọ nílẹ̀ Yorùbá. Tó bá sì jẹ́ obìnrin la bí, tó bá di ọjọ́ keje nílẹ̀ Yorùbá láyé àtijọ́ là sọmọ náà lórúkọ. Tó bá wá jẹ́ ìbejì Èdùjọbí la bí, tó bá di ọjọ́ kẹjọ nílẹ̀ Yorùbá a sọmọ lórúkọ. Àmọ́ láyé òde òsín, ọjọ́ kẹjọ là ń ṣe kíni là ń sọmọ wa ní orúkọ. Kí làwọn ohun èlò tá fi ń sọmọ lórúkọ láyé àtijọ́? Ẹ rí oyin, ẹ ra atare, ẹ ra dùn, ẹ ó rí ìsebẹ̀, ẹ rí omi, ẹ ó rọtí, ẹ rí oríṣiríṣi tí a fi ń sọmọ ní orúkọ láyé àtijọ́. Àmọ́ láyé ìsín, Kristẹni tó bá jẹ́ láti ìdílé Kristẹni, ìdílé onígbàgbọ́, Kristẹni ló máa sọmọ lórúkọ. Àmọ́ bó ṣe sọmọ lórúkọ tẹ́ bá wò dáadáa, ẹ sì rí oyin, ẹ sì rí adùn, ẹ sì rí ṣúgà, ẹ sì rí omi ní iwájú wọn. Tó jẹ́ pé ìdílé Mùsùlùmí náà ni, ìdílé Mùsùlùmí náà wá sọmọ lórúkọ ní ìlànà tiwọn. Àmọ́ náà ẹ sì rí omi. Ìtumọ̀ ni wípé bí a ṣe ń ṣe láyé àtijọ́ láti ṣe ń ṣe láyé òní. Àmọ́ ìyípadà díẹ̀ ló kọ̀ wá ní ibẹ̀. Báwo la ṣe wá ń sọmọ lórúkọ? Báwo ni orúkọ ṣe ń jáde láyé àtijọ́? Àwọn orúkọ míì máa ń wá gẹ́gẹ́ bí a ṣe bímọ. Bí Ìgè, bí Àìná, bí Àjàyí, Dàda. Bí ìbejì Ẹdújọbí, bí Ìdòwú, bí Àlàbá. Àwọn míì máa ń wá gẹ́gẹ́ bí a ṣe bímọ. Tá bá bímọ méjì ní inú ọmọ ìyá ní ẹ̀kan ṣoṣo, ìbejì la máa ń pè wọ́n. Ọmọ bí tá bá bí lẹ́yìn ìbejì là ń pè ní Ìdòwú. Tá bá tún bí tẹ̀lé là ń pè ní Àlàbá. Lẹ́yìn yẹn, ọmọ tó bá gbé kọ́kọ́rùn là ń pè ní Ìgè. Tóbìnrin ẹ̀ là ń pè láìná. Alájàyí Ògìdì olóníkànga òjìpọ́n òfomi fòsúwẹ́dà. A ní wọn bẹ́ẹ̀
bẹ́ẹ̀ lọ. Tó jẹ́ pé ọmọ la bí láti ìdílé Ògún, á sọ ní orúkọ Ògúndèyí, Ògúnbíyì, Ògúndámilọ́lá, Ògúnṣemílóore, Ògúnfúntọ́, Ògúnṣebáì, Ògúnṣọ̀ún. Tó pé ìdílé oníṣàngó láti ibi ló ti jáde wá ni, a máa gbọ́ Ṣàngóṣèyí, Ṣàngófúntọ́, Ṣàngóṣebáì, Ṣàngóṣọ̀ún. Tó pé ìdílé ọlọ́ṣun láti bí tàbí ìdílé oníyèmọ̀já, ibẹ̀ lẹ́tì máa gbọ́ bí Ọ̀ṣunkẹ́mi, Ọ̀ṣunfúnmikẹ́, Omítámilọ́lá, Omítádé, Omíṣegbá, Ọ̀ṣunṣàwo. Ẹ ti máa gbọ́ oríṣiríṣi orúkọ gbọ̀hún. Tó bá pé ìdílé eléṣù ni, ìdílé ọlọ́ya ni, ìdílé ọlọ́bàtálá ni, orúkọ wọn máa ń bá ìdílé oníkálùkù lọ. Tó pé ìdílé Adé láti bí, lẹ́tì máa gbọ́ Adérẹ̀mílẹ́kún, Adédọ̀tun, Adéṣebáì, Adéṣẹwà, Adéṣebáì, oríṣiríṣi. Ìdílé oníkálùkù a máa bí orúkọ jáde. Tó bá sì ní ayé òde òní, tó bá jẹ́ pé ìdílé Krìstẹ́nì láti bí, lẹ́tì máa gbọ́ wípé ẹ máa gbọ́ Ẹ́sítérì, ẹ máa gbọ́ Blessing, ẹ máa gbọ́ Rhoda, ẹ máa gbọ́ Ruth, ẹ máa gbọ́ oríṣiríṣi. Tó pé ìdílé Mùsùlùmí náà ni, ibẹ̀ lẹ́tì máa gbọ́ Azizat, Kafayat, ẹ máa gbọ́ Bukiyat, oríṣiríṣi orúkọ, Aziz, Hafiz, Hakeem, ẹ máa gbọ́ orúkọ oríṣiríṣi bẹ́ẹ̀. Tó bá dẹ̀ sì jẹ́ wípé bí ìyá papòdà, bí ìyá wọn àbí ìyá bàbá wọn ó papòdà, àsìkò yẹn la wá bí ọmọkùnrin nígbà náà. Ibẹ̀ láti máa fún àwọn ọmọ orúkọ bíi Babájídé, Babátúndé. Tó bá pé obìnrin sì ni àbọ́kùnrin ni ó papòdà, ibẹ̀ lẹ́tì máa gbọ́ Yèyéwándé, Yèyéwálé, ẹ ti máa gbọ́ Yétúndé, ibẹ̀ lẹ́tì máa gbọ́ orúkọ bẹ́ẹ̀. Tó pé ọmọ tá a bí sọ́nà ni, ẹ máa gbọ́ Abísọ́nà. Tó pé ìta bí nígbà tí bàbá ò sí nílé náà ni, ẹ máa rí orúkọ. Tó pé Bọ́sẹ̀dé ni, tó pé bí ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ láti bí, ẹ ti máa gbọ́ Abọ́sẹ̀dé. Àwọn òyìnbó máa ń pè ní Sunday, a máa pè Monday, a máa pè Friday, a máa pè ní oríṣiríṣi orúkọ. Tó bá pé ọmọ bí ta bá bí sí àsìkò ọdún, la máa pè ní Abíọ́dún, ọdún ayọ̀, la máa pè ní àwọn orúkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Tó bá jẹ́ pé ọmọ tá bá sì bí nígbà tí bàbá ò sí, la máa pọ́ Abídèmí, wọ́n bí kó tó dé ni. Tó bá jẹ́ pé àwọn ọmọ àbíkú ni wọ́n, tó pé wọ́n ti ń kú, ibẹ̀ lẹ́tì máa gbọ́ nípa àwọn ọmọ Dúrójayé, Dúrósinmí, Kúforíjì. Ẹ máa gbọ́ oríṣiríṣi orúkọ bẹ́ẹ̀ yẹn. Orúkọ ṣe pàtàkì nílẹ̀ Yorùbá. Kódà láìsí orúkọ kòròfo lásán ni àwa ẹ̀dá ènìyàn. Gbogbo ohun tí a bá ṣe ló lórúkọ tiwọn. Irun tí mo ṣe ó lórúkọ tiẹ̀. Ìyẹ́rẹ́ etí mi ó lórúkọ tiẹ̀. Aṣọ tí mo wọ̀ ó lórúkọ tiẹ̀. Ẹ̀gbà ọwọ́ mi ó lórúkọ tiẹ̀. Gbogbo nǹkan wa ló lórúkọ. Ọmọ Yorùbá àtàtà, ibẹ̀ láti lóríkì o. Bí èmi ṣe ń jẹ́ Àdùkẹ́, ẹlòmíì jẹ́ Àpèkẹ́, Àríkẹ́, Àṣàkẹ́. Ọkùnrin á sì máa jẹ́ Àkànní, Àkànmú, Àkànjí, Àyìndé, Àlàó, Àlàbí, Ìṣọ̀lá, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ ọmọ Yorùbá àtàtà, kí ni orúkọ tiẹ̀? Orúkọ á máa gbéyàn débi gíga, orúkọ á sì máa rẹ̀yàn sílẹ̀. Bó bá ṣe lórúkọ rẹ ló ṣe máa bá. Kí ni orúkọ rẹ? Tọ́jú orúkọ rẹ dáadáa, nítorí pé kí ni orúkọ òun ẹlẹ́gẹ̀ ni. Ibi báyìí máa fi àgbàdá ètò rọ̀ sí lónìí. Màá tún máa sọ fún yín pé níwòyí ọ̀sẹ̀ tó ń bọ̀, a máa ríra láyọ̀ àtàlàfíà pẹ̀lú èmi, Omidan Mítádé. Mo sọ fún yín pé ire o, ó dìgbà.